ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أقني فوبا الله ọba tó tún lẹ́ni tá a máa tọrọ ohun tí ń jẹ́ àtìlẹ́yìn lọ́wọ́ rẹ̀ a sì máa wá ààbò wa sọ́dọ̀ ọba wa ìmọ̀nà wa aránṣẹ́ wa ọ̀dọ̀ ọba wa Allah subhanahu wa ta'ala òun náà ni a máa tọrọ rẹ̀ ọba tó tó fáwọn àtàná tó sì tọ́ àwọn àtìjẹta abẹ́ ọba náà kó mọ́sá ìtọ́wà náà ní gbogbo àlámọ̀rí ohun tá à ń gbèsè àtọwọ́ ìkẹ́ lọ́dọ̀ ọba wa Allah àti ìgẹ̀ fún Nabi wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí Ọlọ́run lò wọ́n alálátìlẹ́yìn fún Nabi níbi kí Islam lè dé ògóngó àti bẹ̀rẹ̀ lérí àwọn ayárí àwọn ummahatul mu'minin àwọn tí Ọlọ́run ṣe ní ìyá fún gbogbo àwọn tájáwàtá jẹ́ olùgbàgbọ́ òdodo fi dán wọn máa Nabi fi dé àwọn sàhábà àwọn ẹni mímọ́ àwọn ẹni alápọ̀nlé àti gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa wá fi dáadáa fi jọ tí wọn kọ́ máa mú ẹ̀sìn wọn níbi tí Ọlọ́run bá gbé ka àti ibi tí Ànábì sallallahu alaihi wasallam gbé ka. Akí gbogbo wa tí à ń wò wá inú Sunna TV Yorùbá akí wa kákó sá Ọlọ́run kákó gbìyànjú kákó ìmọ̀ jẹ́ pé Ọlọ́run ọba nítọ̀sán tòru àwa táwọn fi ẹ̀mí fi jẹ́ pé Ọlọ́run àwa táwọn múnú owó wa fi ṣètò Ọlọ́run àwa táwọn múnú àkíkọ́ wa fi máa ṣètò Ọlọ́run gbogbo ìta wa sọ yìí kò sẹ́ni tó yọ ọ́lẹ̀ ń bẹ̀ tí ó máa ṣèkánu mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí àti bẹ́ẹ̀ ni abẹ́ Ọlọ́run ọba tó ní gbígbàdúrà tó sì ní ìkẹ́ lọ́dọ̀ ó ṣàlékún àránṣẹ́ àti ọlá àti ìbùkún fẹ́ni tó ń ṣe sábàbí tẹ́ fi ń rí wa wò lé àwọn alhaji wa Abdulrazak Saifuddin Zakariya Ọlọ́run mọ́sà bá wa lé wọn kún èyí tó wọ́n ń ṣe èyí Ọlọ́run ní máa ń gbà Ọlọ́run mọ́sà gbà lọ́wọ́ wọn aláìkí méjì ọba wa kó ọlá má ṣe ń taná súnà wọlé kọ̀ọ̀kan ní gbogbo ilé tí ń sí TV yìí Ọlọ́run bá mọ́sà jẹ́ kí ìgbésí ayé wa àti ẹ̀sìn wa àti àlámọ̀rí wa kó tó máa dáa jù báyìí lọ
bá a ṣe tọrọ fún wọn látọrọ fún ọmọ ìyá wa Haji Musa gbogbo ọmọ bàbá àtàwọn ọmọ ìyá ọlọ́run bá wò ọlọ́run mú nǹkan wọn ọlọ́run mọ́sàbá wa lákèsí wa kó jẹ́ kí ìsìláàmù tí wọ́n gbé àsíyẹ̀ dání kí ìsìláàmù yìí tó máa lọ sókè kí súnà nabi sallallahu alayhi wa sallam kó sì máa jẹ́ kí ohun tí ó máa jẹ́ ohun tí ó máa yé gbogbo wa ní gbogbo àyíká yìí tí a bá ń bẹ̀. àgbàgbé àwọn tí wọ́n ń tukọ̀ àwa tí a ń pè ní sákìyèsí tí a ń ka àyà kan kàbí hadith látọ̀dọ̀ ànábì fún gbogbo ẹ̀yin olùwà ọ̀wọ́n jùlọ alhaji wa Dr. wa Abdulrahim Shitu Thani àtọrọ fún wa lákàyè wọn tí wọ́n fi ń to gbogbo ètò yìí tí wọ́n mú gbogbo ohun tí ó ṣe wá láǹfààní tí wọ́n mú wá fún wa ọlọ́run bá má paná lákàyè náà àlùbáríkà tí máa ń wọnú iṣẹ́ tí fi máa ń wúlò lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run fi máa ń gbà ọlọ́run bá má ṣàfi sínú àlámàrí wọn àti gbogbo àwọn tí à ń bá ní àlejò ní iléeṣẹ́ Sunna TV ń bí lọ́kùnrin wọn lóbìnrin wọn tí wọ́n ń gbà wá lálejò ní gbogbo ìgbà ọlọ́run bá wò ọlọ́run má ṣàbá wa san wọ́n lẹ́san rí èyí náà tí wọ́n ń ṣe inú iṣẹ́ ọlọ́run ìtàn rí náà ni kí wọ́n fi pa pé àkíkò tí mo lo Sunna TV mo fi ṣe nǹkan dáadáa báyìí mo fi ṣe báyìí dáadáa ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ fún wọn aláìkè méjì ọba wa Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ máa yáwó àwọn jùlọ tí ọlọ́run ní kájọ máa ríra wa kájọ máa wòra wa ní dédé àkíkọ ọlá àkíkọ bùkún tí ọlọ́run bù wáyìí inú nǹkan tí ọlọ́run tẹ́lòmí ń rá bàbá ń pé kọ́lọ́run kó ṣe owó orí báyìí fún wa kájòkó láti lè gbọ́ tọ́lọ́run kájòkó láti lè sọ tọ́lọ́run ọba tó wá fún wa ní àkíkò yìí lò ohun tí a fi máa ṣera wa láǹfààní tí a fi máa ṣèrántí fúnra wa òun náà ni hadithu Mu'adh ọmọ Jabal fi ikhtisam al-mala'i al-a'la sharhun wa bayan òun náà ni hadithu kan nínú àwọn sahaba nabi tí Ànábì sallallahu alayhi wa sallam tí ó jẹ́ ká mọ rírì sahaba yìí tá a mọ̀ ní Mu'adh ọmọ Jabal abẹ́ ọba wa Allah subhanahu wa ta'ala kí ọba wa kí ọlọ́run mọ́sá ìjẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn wa kó yé wa jù báyìí lọ ọlá ìpín méjì ọba wa jẹ́ hadith yìí ọ̀wọ́n náà ni hadith tí abẹ́bí ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tí a jọ ń wọra wa nípa àwọn ẹ̀kọ́ tí àwọn sahaba ridwanullahi alayhim tí ọlọ́run ní kí wọ́n rí nínú hadith Mu'adh ọmọ Jabal níbi ohun tí àwọn màláíkà alápọ̀nlé tí wọ́n ń wá tí wọ́n ń sáré wípé kí àwọn ọmọ èdè ènìyàn ká wà nú àwọn tó ṣe ká ní pé a máa lékún nú àwọn nǹkan báyìí tó ohun tí àwọn ń wá kí àwọn kó lọ́dọ̀ wa táwọn ó fi ran ọba wa subhanahu wa ta'ala ọba tó rí wa nínú àwọn ṣẹ́ dáadáa tí ń fa wípé káwọn màláíkà lọ́dọ̀ ọlọ́run káwọn màláíkà láì mímá lọ́dọ̀ àwọn màláíkà lọ́dọ̀ àwọn màláíkà ẹni yìí ẹni àpọ́nlé tí wọ́n wá pé káwọn ọmọ èdè ènìyàn kí ká máa ṣe káwọn lè máa sáré káwọn lè máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ láti lè bá wa jíṣẹ́ àwọn ṣẹ́ dáadáa yìí síwájú ọba wa Allah. Jẹ́ hadithi yìí àlàyé rẹ̀ òun náà ni a mú wá kí ẹnìkọ̀ọ̀kan wa kó lè rí àwọn iṣẹ́ yìí tó jọ àwọn màláíkà lójú kó lè rí àwọn iṣẹ́ yìí táwọn màláíkà ń sáré àwọn màláíkà ẹni ẹ̀ṣà àwọn màláíkà ẹni tó súnmọ́ Ọlọ́run àwọn màláíkà mímọ́ tí wọ́n ń retí àwọn iṣẹ́ dáadáa yìí lọ́dọ̀ àwọn ọmọ èdè ènìyàn kí wọ́n lè máa ṣalápá tètè fi kóṣẹ́ ìfihàn ọba wa Allah subhanahu wa ta'ala. Jẹ́ hadith yìí náà ni a kà fúnra wa ní hadith tó fẹsẹ̀ fi rinlẹ̀ lọ́tọ̀ Nabi sallallahu alayhi wa sallam. Ẹ̀yọ́mọ̀ ìyàwó àwọn jùlọ hadith yìí bó ṣe ń bẹ lọ́dọ̀ Imam Tirmidhi ń bẹ lọ́dọ̀ Imam Ahmad nínú hadith tí gbogbo wa náà mọ̀ pé tí ó ná láàfíà látọ̀dọ̀ Nabi sallallahu alayhi wa sallam ni. Hadith yìí ó wá wípé ẹni tó gbà wá gẹ́gẹ́ bá a ṣe sọ Mu'adh ọmọ Jabal ká máa mọ́lá yìí nípa wọn sahabi tí a bá fẹ́ lọ bí ìfọ́síwẹ́wẹ́ ká máa sọ nípa rawi hadith àkíkò lílè máa tó wa láti lè sọ mélòó kan nínú àwọn ẹ̀kọ́ tí hadith yìí tó kójọ. Jẹ́ káka díẹ̀ nípa hadith yìí kó tó di pé a máa wá kó síbi ìtumọ̀ rẹ̀. وني اختبس أن رسول الله صلى الله عليه وسلم ذات غداة من صلاة الصبح حتى كدنا نتراءى عين الشمس فخرج سعريئا فثوب بالصلاة
فصلى رسول الله صلى الله عليه وسلم وتجود في صلاته فلما سلم دعا بصوته فقال لنا على مصافكم كما أنتم ثم انفتل إلينا فقال أما إني سأحدثكم ما حبسني عنكم الغداء إلى آخر الحديث. حديثي أجابتي أسموها لي إغواوكي يعني تقبع ونو الصحابة تي أجب جمع تي أفهموا يتومي وانبي وناني معاذ أما جبل رضي الله عنه. جبلوا النبي صلى الله عليه وسلم يقول تمواني بحديثي فوا تنقل شيسي النبي صلى الله عليه وسلم النبي sábà máa pín àwọn sàhábà sí àkíyèsí nípa gbogbo nǹkan tí ó ṣe wọ́n láǹfààní kò sáwọ́ nù Islam ẹgbẹ́lẹ̀ ìpamọ́ àwọn èèyàn kan ló yẹ kó mọ̀ èyí ní òsínú Islam ti wá ànábì ò sí Islam lẹ́sìn awo wípé òun nìkan lòun ó máa ṣe yìí òun nìkan lòun ó máa sọ yìí òun nìkan lòun ó máa hùwà báyìí gbogbo ohun tí ó jẹ́ ká lè súnmọ́ Ọlọ́run gbogbo ohun tó lè jẹ́ ká lè rí oore gbà lọ́dọ̀ Ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká àwọn sàhábà kí wọ́n gbọ́ ilẹ̀ ànábì tó ń gbé iṣẹ́ dáadáa àníyàn dáadáa òun náà ní ìsìláàmù fẹ́ òun ló máa jẹ́ sábàbí táàfì máa pàdé àánú Ọlọ́run táàfì máa pàdé àforíjì Ọlọ́run tọrọ ọwọ́ fi padà wá já sí ilé ìdẹ̀ra tí gbogbo wa tá à ń sunkún rẹ̀ ti ń jẹ́ àlùjánnà látara ká lè rí ìkẹ́ Ọlọ́run àforíjì Ọlọ́run yìí òun náà ni ànábì sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ló fi mú ìṣẹ̀lẹ̀ yìí wá fáwọn sàhábà ń pé kí wọ́n gbọ́ kí wọ́n sì rí ẹ̀kọ́ kọ́ látara ìṣẹ̀lẹ̀ yìí òun ló fà á ni Mu'adh fi mọ́lá yìí hadithi ya fọwà náà ká lè gbọ́ àgbọ́yé nípa rẹ̀ ó ní ukhtubisa anna rasulullahi sallallahu alaihi wasallam zata ghadati min salati as-subhi ó ní ó ṣẹlẹ̀ ńgbà nabi sallallahu alaihi wasallam anabi ó pẹ́ láti jáde sáwọn pé àkíkò tá nabi sallallahu alaihi wasallam ó jáde fáwọn ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ yẹn táwọn ó fi kí salatul fajr táwọn ó fi kí wọn àsùbá tí a mọ̀ ní salatul fajr anabi sallallahu alaihi wasallam anabi pẹ́ láti jáde ìjọ náà kí ló wá dé kò yé wọn kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò yé wọn ó ní pípẹ́ anabi ìjọ náà hatta qidna natagha'a ayna ash-shams ó ní anabi ó pẹ́ sáwọn ìjọ náà débi wípé àwọn fẹ́ sọ wípé iqtaraba tulu'u ash-shams pé òun ti fẹ́ jáde anabi yìí sábà sì pẹ́ bẹ́ẹ̀ pípẹ́ anabi ní ìjọ yẹn àwọn ti fẹ́ máa ríra wọn ohun yíyọ ohun ó ti ń súnmọ́ ká anabi sallallahu alaihi wasallam kó tó jáde nípa pípẹ́ tí anabi pẹ́ ní àsùbá ọjọ́ náà ohun tí ó wá ṣẹlẹ̀ táwọn retí anabi فخرج سريعا فصوب بالصلاة تنبي بفي يصوى باي anabi jáde ní ti ìkájú ni ẹni àti tí mẹ́rin tó bá ti pẹ́ fún nǹkan kan tẹ́lẹ̀ tó bá fẹ́ dé báwọn ní ó dé lẹ́ni tó ṣe ká ní pé ìyára ni ó bá dé anabi bá dé tìkájú ló fi jáde sáwọn tánàbí fi jáde sáwọn lẹ́ẹ̀kan náà fasawwaba bis-salah anabi bá gbéhùn dúró anabi ní akimi sala ẹgbẹ́ òun dúró wọ́n bá gbé òun dúró ní àkọ́kọ́ tí ànábì fi yọ sáwọn ìbò jáde sáwọn lẹ́ẹ̀kan náà ó ní káwọn náà ìhun dúró ni èyí tánàbí wá ṣe káwọn lè rí àkíkò yìí lò torí àkíkò ti lọ sáwọn tẹ́lẹ̀ òun l'Ànábì sallallahu alaihi wasallam nígbà tó jáde inú ìgbàwá náà ànábì fi ní káwọn sàhábà kí wọ́n gbé òun dúró káwọn lè kírun fún ọba subhanahu wa ta'ala torí bá ṣe fẹ́ fi àkíkò bọ́ ṣe fẹ́ fi kírun tẹ́lẹ̀ hun inú àkíkò yẹn ti lọ díẹ̀ ní kò tún yẹ kí àwọn tó fà á lè mọ̀ àwọn náà tá a fẹ́ ṣe tá a ń gbé àkíkò ti lọ sí wa àtúwá bí wá ṣe àtúwá ń gbà kíkò jẹ́ fi kún àjọ Ànábì sallallahu alaihi wasallam ohun tá a ti ṣiṣẹ́ kàbí ohun tó ṣe ká ní pọ́ happen ta fẹ́ wá tún àkíkò yẹn ṣe ó yẹ ká sì ti bẹ̀rẹ̀ ká lè rí díẹ̀ lò kọ́mọ̀ jẹ́ pé a tó fi àkíkò yẹn
àtòfilẹ̀ kò tó lọ tán. Ànábì sallallahu alayhi wa sallam ó bá sọ fún àwọn sàhábà ńjọ́ náà pé kí wọ́n náà hun sókè kí wọ́n náà hun dúró. fasalla rasulullahi sallallahu alayhi wa sallam wa tajawwaza fi salati. Ó ní Ànábì bá fi àwọn fi kírun ńjọ́ náà, ṣùgbọ́n ìmọ̀ táwọn rí Ànábì ṣe òun náà ní fúfúyẹ́. Tajawwaza fi salati, Ànábì ṣe òun náà ní fúfúyẹ́ fáwọn níbi gígùn ala ghayri al-mu'tad minhu, tó yàtọ̀ sí èyí táwọn ti rí pé bí Ànábì ṣe máa ń kiri ìwé ìṣesí Ànábì inú àádà Ànábì tí àwọn ti kọ́ táwọn ti rí lára rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ní wípé tánàbí bá fẹ́ kírun salatul fajr Ànábì yìí fi iná àti iná fi kì ẹ̀yàn fi qul huwa Allah ìdájá fi kì. Ànábì máa ń jẹ́ kí ìrun yẹn kó gùn ni, torí inú àwọn nǹkan tó ṣe ká ní pé àwọn màláíkà fẹ́ wá gbọ́ kíra, wọ́n fẹ́ wá rí bẹ́ẹ̀ sí ń kì pé Ànábì ìwọ̀n sábà máa ń gùn lásùbà. Àmọ́ ọjọ́ òun ó ní tajawwaza an-nabiy sallallahu alayhi wa sallam fi salati, Ànábì ó sì ìwọ̀n náà ní fífúyẹ́ tó yàtọ̀ sí èyí tí ti máa ń kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀. Sàhábà yìí tó gba hadithi yìí wá fún wa, ó wá ní falamma sallam, nígbà Ànábì wá sálámà tó kírun bùsẹ̀ tó sálámà, da'a bi sawti, Ànábì wá ké ó pè àwọn lẹ́yìn ìgbà tó sálámà lẹ́ẹ̀kan náà ó pè àwọn táwọn wà táwọn ọjọ́ kírun jọ náà. Faqala lahum, ó ní Ànábì wá ń sọ fún àwọn táwọn ọjọ́ kírun jọ náà, àwọn tó kírun pẹ̀lú Ànábì ní ala masafikum kama antum, ẹ jókòó ẹ̀rí sáfún yín tẹ́ fi kírun náà rí ẹni kẹwàá o, kíyàn kan máa lọ sọ́tún kíyàn kan máa lọ sísì, ẹ jókòó sẹ́rà ayé yín sẹ́rì ṣe sí yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tó sáfún bẹ́ẹ̀ náà ní kẹwàá, kíyàn kan máa dìde kíyàn kan sì máa lọ sọ́tún kíyàn kan máa lọ sósì. Ànábì ní kólúkálukú wà lérí àyè tó dúró sí tó fi kírun bẹ́ẹ̀ náà ní kí yẹn kọ̀ọ̀kan tàwọn káwọn wà, káwọn máa lọ sọ́tún káwọn máa lọ sósì káwọn máa sì dìde. Summa fatala ilayna, onílẹ̀ náà Ànábì fún ààrẹ òun náà wá yípo ó kọjú máa wọn lẹ́yìn ìgbà tó ní káwọn jókòó tán, òun náà wá yídà ó wá kọjú máa wọn pẹ̀lú ojú rẹ̀ ojú yìí ojú àpọ́nlé. Faqal, Ànábì wá ń sọ fún wọn pé amma inni sa'uhaddithukum ma habasani ankumul gada, ẹ jẹ́ kí fún yín nírò kí mọ́lẹ̀ yìí wá fún yín nípa ohun tó fà tí mo fi pẹ́, ohun tó há mi, ohun tó dì mí, tó gbà mí lákìíkò kí ò lè jẹ́ kí tètè jáde sí yín, ẹ jẹ́ kí fún yín làbárì lórí rẹ̀, ẹ jẹ́ kí ìyànnà náà fún yín kó yé yín, kí sọ fún yín tó ń pé mo pẹ́ sí yín lódodo àmọ́ ẹ̀ mọ̀ sábàbí tí mo fi pẹ́, ẹ jẹ́ kí mi Ànábì kí fún yín ní lálàyé nípa rẹ̀. Ànábì wa ń sọ fún wọn tó náà pé anni qumtu min al-layl, pé mo máa dìde lóru ni láti lè súnmọ́ Ọlọ́run, láti lè ṣe ìjọsìn. Ìgbà Ànábì ṣe máa ń dìde ní òru, Ànábì dìde ní òru ńjọ́ náà. Ó ní fatawadda'tu fa salaytu ma qaddara li, Ànábì nígbà mo dìde mo sì sàlùwàlá, bẹ́ẹ̀ náà ni mo mú ìrun náfílà tó ṣeéṣe tí agbára mi ká tí mo lè kí ní òru náà, mo mọ̀ kí ní ìjọ́ náà. Lẹ́yìn ìgbà tí mo ti ṣe àlùwàlá, mo mọ̀ àwọn rakaat, àwọn ìdúró bá ṣe ń kírun òun mú wá síwájú Ọlọ́run. Ànábì wá ní fata'astu fi salati, nígbà tí mo wá ń kírun náà ògbé wá ń gbé mi, ǹjẹ́ òun kún òun, Ànábì ní òun bẹ̀ sí kún òun lérí ìrun náà. Muqaddimatin nawm, òun ò tí wá àmọ́ òun rí pé ara tòun òun fẹ́ máa kún òun. Lẹ́yìn ìgbà tó òun bẹ̀ sí kún òun yìí, ohun tó òun rí lẹ́ẹ̀kan náà pé fastasqalt, Ànábì ní fastasqalt, òun wá ń pé ohun tó máa ń kún òun yìí máa ń lágbára sí ni, ó ń kó níbi pé ohun ní ń kùn mí, ògbé ń gbé mi débi pé kìíní yìí báyìí bí pé galabahu an-nawm, òun wá gbé òun lọ,
òun kọ́kọ́ ń tògbé ni ló wá kó níbi wípé òun máa ń tògbé o òun wá dé òun wá gbé òun lọ ó ní lákìkò tó òun wá gbé òun lọ yìí فإذا أنا بربي تبارك وتعالى في أحسن صورة ó ní lákìkò yìí lòun bá rí ọba tóun subhanahu wa ta'ala lójú àlá lòun bá rí ọba tóun subhanahu wa ta'ala mímọ́ fún ọba wa òun rí ọba wa tabaraka wa ta'ala gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba ń pé kóun rí ọlọ́run ọba náà lòun rí ọlọ́run ọba ń jọ náà lérí súrà tó yẹ tó dá náà lòun rí ọba wa subhanahu wa ta'ala kama yaliku bi jalalihi gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọba wa lòun rí ọba wa ń jọ náà èyí ìbẹ́yìí àfọ̀mọ́ Ànábì sá àfọ̀mọ́ fún ọba rẹ̀ ń pé tabaraka wa ta'ala mímọ́ fún ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọba wa ẹ̀dínkù òun gbọ́dọ̀ ròyìn ọlọ́run pẹ̀lú ẹ̀dínkù òun rí olúwo kíni ní rírí tó fi dáa jùlọ lòun fi rí ọba tọ̀hún torí ọba wa munazza'an kulli aibi wa nuqsan ọba wa mọ́ tóní kanga kó ní gbogbo ohun tó lè máa jẹ́ ẹ̀dínkù kàbí ó kù díẹ̀ káàtó kàbí àlébò tó ń pè laysa kamithlihi shay kò sí nǹkan tá fi lè wí ọlọ́run wa huwa as-sami'ul basir òun náà ni ọba tí ń gbọ́ òun náà lọ́ba sí ti rí Ànábì ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tóun wá rí ọba tòun lójú àlá yìí faqala Allah ó ní ọba tòun olùṣẹ̀dá tòun wá ní ya Muhammad ó ní ọlọ́run bá pè òun qultu rabbi labbaik òun ní ọba mi mo jẹ́ pé ẹ o ọba mi lẹ́ni tóun fi jẹ́ pé ọba tòun gbà tó pè òun قال أني أولا وصفوه جنا بي فيما يختص الملأ الأعلى àwọn màláíkà ni yẹ ní ìbùkún tí ń bẹ ń sánmà àwọn tí ń bẹ láyé gíga àwọn ẹni tó súnmọ́ Ọlọ́run àwọn ẹni àpọ́nlé yìí nínú àwọn màláíkà ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ láàrin wọn kí ni ohun tí wọ́n ń wá tó fi dín pé èmi ni ìwọ ni nínú àwọn màláíkà ní ìwọlé yìí èmi ní gbélé yìí kí ni tí wọ́n ń wá àwọn màláíkà ń wá ó ní ọba àtòun bí òun ní bèèrè yìí qala an-nabiyyu sallallahu alayhi wa sallam la adri rabbi ó ní òun bá fèsì pé ohun táwọn màláíkà yìí máa ń wá àkọmọ̀ yóò òun ò ní máa ń parẹ́ òun fèsì bó ti yẹ kájá ilé ọmọ ànábì ṣe jọ bó ṣe kájọ ànábì ni ohun èèyàn bá mọ̀ tán bá bìyàn la adri ìmọ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni èèyàn mọ̀ gbogbo ẹ̀kọ́ ni ẹ̀dá ó mọ̀ ànábì ò mọ̀ gbogbo ẹ̀ ó sọ fọ́lọ́run pé èyí báyìí kò yóò qalaha thalatha ànábì sọ lẹ́mẹ̀ta pé la adri ìmọ̀ ìgbébọ́lọ́run ṣe ń bí ànábì bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alaihi wasallam ní fèsì òní lẹ́mẹ̀ta bẹ́ẹ̀ ọlọ́run bí ọlọ́run onímọ̀ ọlọ́run tó tún bí ọlọ́run onímọ̀ títí ọlọ́run tún bí lẹ́kẹ̀ẹ́ta ànábì sallallahu alaihi wasallam ànábì ní òun ma ìmọ̀ wá pààrà ìbéèrè yẹn àti èsì rẹ̀ tí ànábì ń fún yìí o nínú ẹgbẹ̀ wáyé fi ń yé wa pé òun ọlọ́run fẹ́ ṣàlàyé fún ànábì o látara àlá tí ànábì yìí láyé o kìíní yìí mọ̀ sí pàtàkì tó yẹ ká mójútó ni o bí ó bá sí bẹ́ẹ̀ ni ànábì ẹni yìí lọ́dọ̀ ọlọ́run tó ń tu sọ fún ká lè mọ rírì ohun tí àlàyé tí ọlọ́run fẹ́ mú wá ni qala an-nabiyyu sallallahu alayhi wa sallam ó ní ànábì wá sọ wípé fara'aytuhu wada'a kaffahu bayna katifayhi hatta wajadtu baghda anamilihi bayna sadi Ànábì sallallahu alayhi wa sallam ó wá ní lẹ́yìn náà tó ti bí òun lálàyé yìí tán òun ń pẹ́ ọba wa Allah Ànábì wa mú ọwá ní ọlọ́run ọba mú ọwọ́ ẹ̀yẹ yìí Ànábì wa fi lé ọlọ́run fi ọwọ́ yìí fi lé òun ní èjìká
lẹ́yìn ìgbà tó fọwọ́ yìí fi lé òun ní èjìká hatta wajadtu baghda anamihi bayna thadiyi òun wá rí tútù pé ọwọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ yẹ̀wọ́ ẹ̀yẹ bó ṣe tọ́ sí ọba wa subhanahu wa ta'ala òun wá rí tútù rẹ̀ nígbà yàtọ̀ wọn nabi sallallahu alayhi wa sallam jẹ́ ọwọ́ tọ́lọ́run fi lé òun léjìká yìí òun padà rí tútù rẹ̀ nínú kíni ni òun ti ń jẹ́ ìgbà yàtọ̀ wọn nabi sallallahu alayhi wa sallam ní ìjọ yìí èyí báyìí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí kíní yìí bá ti wá ṣẹlẹ̀ tí ń tọ́ka wípé ọlọ́run fi oore ìkẹ́ yìí àti ìbùkún yìí báyìí sí òun ànábì sallallahu alayhi wa sallam nígbà yà ànábì àti inú ọkàn tòun ó dà ń gbé bí ń pípé ọlọ́run bá fẹ́ láti jẹ́ pé ìfàyàbalẹ̀ àti ìsọ̀kalẹ̀ ìkẹ́ ọlọ́run àti kòńgẹ́ àti ìmọ̀ tóun béèrè tọ́lọ́run béèrè lọ́wọ́ tóun kí mọ̀ náà kó jẹ́ tóun ànábì tó ń pé ọlọ́run ọba ló ní ọlá ọlọ́run wá fẹ́ fi ohun tí ń jẹ́ fàyàbalẹ̀ yìí fẹ́ fi sí òun ní ẹ̀mí ó fẹ́ fún òun fẹ́ nù òun nímọ̀ yìí báyìí ló fi ṣe èsì tí ọlọ́run bá ṣe gẹ́gẹ́ bí tí pé tá a bá ti rí àwọn ẹni ọlá tó fẹ́ pán ọ̀kan nínú àwọn tí wọ́n já àwọn ẹmẹ̀wà rẹ̀ tó bá fẹ́ pánlé àyìn pé a sì fọwọ́ yìí sí lára àyìn pé a sì fọwọ́ ìbùkún sí lára látàrí pé kó lè mọ̀ pé lágbájá òun fẹ́ràn rẹ̀ ó ní ọba wa subhanahu wa ta'ala ó ṣe bẹ́ẹ̀ fún òun ló fi fọwọ́ fi lé òun ní òjìká jẹ́ ẹ̀tọ́ máa bá wa ká lọ nínú hadithi Mu'adh ọmọ Jabal yìí kí ọba wa Allah subhanahu wa ta'ala kó má ṣàfihàn àti yín ìṣekúngẹ́ níbi ohun tí ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ń bẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabi wa sallama tasliman kathira. Adúgbẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí àsìtọ́ ìkẹ́ àti gẹ̀fà Nabi sallallahu alayhi wa sallam. Hadithi yìí tí a ń bá àlàyé rẹ̀ bọ̀ a sọ fún wa lẹ́ẹ̀kan wípé ọba Allah subhanahu wa ta'ala ó fi ọwọ́ àpọ́nlé rẹ̀ ọwọ́ yìí rẹ̀ ó fi sí ànábì lójìká léyìí tí ànábì fi rí ohun tí ń jẹ́ fàyàbalẹ̀ àti mímọ̀ àti ìbùkún àti ọlá Ọlọ́run ọba nínú ọkàn. Èyí báyìí inú ẹ̀kọ́ tí a kọ́ ń bẹ̀ bákan náà àyè pé ànábì fi yé wa ń bí pé ọba wa subhanahu wa ta'ala ó ní ọwọ́ yadun taliqu bi jalalatillahi subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe tọ́ sí Ọlọ́run lọ́wọ́ tó yàtọ̀ sí tàwọn ọmọ èdè ènìyàn táà fi lè wé tiwa tí kò yẹ kí mùsùlùmí kó máa wá báwo ló ṣe rí gbà tí mùsùlùmí ò sì gbọ́dọ̀ fi wé ọwọ́ ọmọ èdè ènìyàn táàmù ní temthil tí mùsùlùmí ò sì gbọ́dọ̀ ṣe ohun táàmù ní ta'til ní pé Ọlọ́run ò ní ọwọ́ tí ń pé Ọlọ́run fi yé wa látara inú àwọn ayat bákan náà Ànábì tó fi hàn wá nínú hadith tí akayi tí bó ṣe tọ́ sí Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni a fi máa ohun tó bá ti jẹ́ ọwọ́ Ọlọ́run ojú Ọlọ́run a fi máa ń rinlẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọba wa subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni a máa mú wa. Ànábì wa sọ pé lẹ́yìn ìgbà tí Ọlọ́run ṣèṣe rí tó fọwọ́ fi léhùn láyé tó fi léhùn yìí fatajallali ó ní àwọn kan tí ò yé òun tẹ́lẹ̀ gbogbo wa hàn kedere tí òun gbogbo ọ hàn ohun tó wọn ní máa ń pa rẹ̀ tá Ọlọ́run bí òun tẹ́lẹ̀ gbogbo ẹ wá sí bí pé ìmọ̀ yẹn wá sí gbogbo òun wá rí. Ànábì ní fatajallali kullu shay'in
wa araftu gbogbo nǹkan wá hàn sóhun ó hàn sóhun débi pé òun wá nímọ̀ nípa ìbéèrè yìí ay fima yakhtasimu al-malahu al-a'la ìbéèrè tí ọba wa Allah subhanahu wa ta'ala tó bèèrè lọ́dọ̀ ànábì tánàbì ní òun nímọ̀ ń parẹ̀ pọ̀ ọlọ́run náà nìkan ló nímọ̀ ń parẹ̀ ó ní èsì ìbéèrè yìí ọlọ́run wá fi wá lé òun nígbà àyà ọlọ́run nú òun bẹ́ẹ̀ ló yẹ káwa náà gbogbo ohun tá a fẹ́ wá nímọ̀ ká tọrọ lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi mọ̀ wá ká sì mú sábàbí dání nígbà a máa ń wá ní a máa ń tọ́ ni a wá níbi tí wọ́n máa ń wá a fi rí mọ̀ yìí lò bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àwa mùsùlùmí ká wà ìbéèrè tọ́lọ̀ wá bí òun pé kí ni táwọn màláíkà yìí wá ń wá faqala Allahu azza wa jal ya Muhammad ọlọ́run tó tóun pé kí wọ́n Muhammad qultu labbayka rabb òun jẹ́ pé ọba tóun o òun jẹ́ pé ọlọ́run ọba tóun qala Allahu azza wa jal fima yakhtasim al-mala'u al-a'la kí ni táwọn màláíkà ẹni yẹ ní ìbùkún kí ni tí wọ́n wá ní sámà ọlọ́run ìtumọ̀ yẹn pé ọlọ́run tó dá ìbéèrè yìí ó dá padà ó tó dá padà pé kóhun fèsì lérẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fi ọwọ́ fi léhun ní àyè tí ó fi léhun lẹ́yìn yìí nígbà tọ́lọ́run wá béèrè ohun tó bí ìbéèrè yìí òun wá ní ohun táwọn màláíkà ń wá ní sámà ó ní qult fil kaffarat pé ohun tọ́lọ́run fi yá nẹ́bì ọlọ́run wá padà bí lẹ́yìn ìgbà tọ́lọ́run fi máa nẹ́bì tó fi sínú ọkàn fún ànẹ́bì ó wá bí ànẹ́bì wá fèsì pé fil kaffarat bí ohun tí wọ́n ń wá táwọn màláíkà ń wá ohun náà ni pé ohun tí àwa mùsùlùmí tá a mọ̀ sí tí ó máa jẹ́ ohun tí ó máa pa àwọn àṣìṣe wa rẹ́ tí ó máa pa àwọn kùdíẹ̀ wa tí ó máa há kó fún wa ohun náà wa màláíkà ọlọ́run ọba ni wọ́n wá ọ̀rọ̀ tí wọ́n ń sọ láàrin ara wọn táwọn màláíkà ń sọ iṣẹ́ tí wọ́n fẹ́ gbà iṣẹ́ tí wọ́n ń wá pé káwọn ọmọ èdè ènìyàn ká máa ṣe tí ó máa já àlékún ìbùkún tí ó fi fa ohun tí àwọn fi ń sọ̀rọ̀ láàrin àwọn tí wọ́n fi ń wá láàrin ara wọn òun náà ni ohun tí ń jẹ́ àwọn ohun tó lè máa pa àṣìṣe wa rẹ́ lọ́dọ̀ ọlọ́run ìgbé àwọn kan al-kaffarat àwọn kan tí máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ́ nínú àwọn ìjọsìn tá a máa ṣe ni tí ó máa mú àwọn tó máa ṣe sábàbí àforíjì fún wa tó sì máa jẹ́ ohun tí ó máa jẹ́ tí ó máa mú wa súnmọ́ ọba wa subhanahu wa ta'ala ó nígbà tó wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run wá bí wọn pé faqala Allahu azza wa jal ma hun kí ni àwọn ohun tí ó máa jẹ́ nǹkan tí ó máa pẹ̀ṣẹ̀ rẹ́ yìí báyìí ma hiya tilka al-kaffarat kí ni àwọn nǹkan tí ó máa pẹ̀ṣẹ̀ yìí rẹ́ yìí qala nabiyyu sallallahu alayhi wa sallam Ànábì á mú àwọn àlàyé yìí wá pé ẹ má gbàgbé ibi tá a ti lọ òun kìíní àwọn ìbéèrè yìí àwọn èsì yìí náà ló fà á ní Ànábì sallallahu alayhi wa sallam fi pẹ́ wá mọ́sálásí ń jóná àlásùbà Ànábì wá ń fáwọn sàhábà ní àlàyé lórí rẹ̀ wípé kí ni àwọn nǹkan tí ní ó máa fa kí a máa rí àforíjì ọlọ́run àánú ọlọ́run tí wọ́n máa ka àwọn okù díẹ̀ káàtó pẹ́pẹ́pẹ́ tá a bá ṣe ẹ̀dá ò lè rìn kiri kó máa ń mì lọ́rùn rẹ̀ èyí tá a fojú gbé tí ò da èyí tá a fọwọ́ mú tí ò da èyí bí tá a rìn tí ò da gbogbo àwọn nǹkan tá a fetí gbọ́ pẹ́pẹ́pẹ́ hun tí ọlọ́run tó máa fi torí ẹ̀ fi máa ṣàforíjì fún wa Ànábì àfi máa mú àlàyé ẹ̀ fáwọn sọ fi máa mú àlàyé ẹ̀ wá Ànábì wa ni mashul iqdam ila al-jama'at òun náà ni wípé kíyàn máa lọ sí mọ́sálásí lọ kí òun ní jàmáà ẹlòmíì ọlá tó ní ọlá òun náà ní hánà rẹ̀ wípé àwọn tá ló wà lọ́wọ́ wọn tálíkà ni wọ́n dé mọ́sá sí àdúgbò mi bẹ̀ nísìnyí àwọn tá ló wà ń bẹ̀ wọ́n tí òun náà kàn ní kírun bẹ̀ òun ti kọjá ẹni tí ó lọ sáyìn àwọn mùsùlùmí lọ kírun wàláhì kọ́lá kan mọ́ sí bẹ́ẹ̀ fún wa ipò kankan mọ́ bàá dé bẹ́ẹ̀ ẹwọ́n ohun dáa Nabi sallallahu alayhi wa sallam sọ pé ohun táwọn màláíkà ń wá lọ́hùn nínú kan fi bí káwọn ọmọ èdè ní ká máa ṣe lórílẹ̀ ìbí kí èèyàn máa jáde ọkùnrin kó máa jáde ọkùnrin là ń wí kó máa jáde lọ sí mọ́sálásí lọ kí òun ní jàmáà wàláhì oore ni lórí oore Ànábì sọ bẹ́ẹ̀ fún wọn sàhábà
torí ìmọ̀ jáde lọ sí mọ́sálásí lọ kírun inú ẹgbà wá mi Ànábì ní lam yakhuttu khutwatan illa rafa Allahu biha ìyẹn ò lè gbẹ́sẹ̀ kan báyìí ẹ̀rí àyàfi kọ́lọ́run bá kó bí ṣe kíni kó bí ṣàgbéga fún yàn wa khatta anhu khati'an tó bá sì ń gbẹ́sẹ̀ báyìí ẹsẹ̀ míì báyìí èyí pé wọ́n tún máa ṣe kíni wọ́n tún fún máa ka àwọn àṣìṣe fún jẹ́ gbogbo ìrìn tá à ń rìn lọ sí mọ́sálásí tá à ń bọ̀ bá a ṣe ń rìn lọ bá a ṣe ń bọ̀ yẹn sábàbí kíni ó máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run sábàbí àforíjì ìpẹ̀ṣẹ̀ rẹ̀ ní ó máa jẹ́ fún wa títí mùsùlùmí ó fi wọ mọ́sálásí orí lè yí fún wa lẹ́yìn ìmá rìn lọ mọ́sálásí tá Ànábì sọ Ànábì ní wal julusa fil masajid ba'da as-salah kí a máa wá jókòó lẹ́ni tí ń retí ìrun ní mọ́sálásí òkè àwọn Maghrib ni àkíkọ̀ mẹ́rin lókò táàfi kí ìṣáyì náà ó jókòó sí mọ́sálásí subhanallah alhamdulillah la ilaha illallah kí àwọn àwọn mọ́sálásí kọ́ máa retí ìrun ó ti kí ìrun ọ̀ranyàn kan ó tún retí ìrun ọ̀ranyàn míì inú mọ́sálásí wallahi oore ni fún mùsùlùmí mi tó ní ó fẹ́ pẹ́ mọ́sálásí kódà tí ìrun bá lọ́gùn yẹ́ lásán yẹ́ ẹ̀sọ́ fún mamu àá ní pògámù tó wọ́n bá ní pògámù tó wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀sọ́ fún àwa níṣẹ́ àá ní pògámù ẹni tí ìrun tí ò tí kọjá ìṣẹ́jú mẹ́wàá ti ń pọ̀ lójú rẹ̀ jàmáà ṣe ó sì lè jòkó mọ́sálásí ẹwọ́ orí tí sì ń bẹ̀m̀bẹ̀ pé kíyàn ilé ayéwó ní ẹ mùsùlùmí fẹ́ jókòó tó fẹ́ dàbí ilé Ọlọ́run sọ gbọ́ là ń jókòó ẹ̀rọ kí ṣe ni bí ó kọjá kí ṣe ó lọ bí tágbé ń ṣeré kan ibi ìwé lè jẹ́ àwọn ọmọ kan ní gbá bọ́ọ̀lù ní ó lọ wò ó sì jẹ́ kànáàlì náà ní ó lọ wò nǹkan kan nínú eré wọn bì kan tá a jókòó tá a máa nájú ìjókòó ẹlòmíì ó jókòó sí di tèlé bẹ́ẹ̀ lọ ó sáà rí nǹkan kan máa wò ààyè tó sì jẹ́ pé ààyè ọlá tó yẹ kí mùsùlùmí kó máa wà nù tí ó máa lò ń júmọ́ kan bẹ́ẹ̀ ni ìṣẹ́jú mélòó ló ń lò nílé Ọlọ́run láàrin ojúmọ́ kan ó yẹ kí mùsùlùmí kó ní ìfarabalẹ̀ ní ilé Ọlọ́run ìpèsè rẹ̀ náà ni ó máa jẹ́ fún àwa mùsùlùmí Ànábì tó ń tẹ̀síwájú nínú àwọn nǹkan tí Ọlọ́run fi mọ̀ níjọ́ náà tí ó máa jẹ́ ìpèsè rẹ̀ táwọn màláíkà ń wá gbé káwa mùsùlùmí ká máa ṣe kó lè máa jẹ́ àgbéga fún àforíjì fún wa lọ́dọ̀ Ọlọ́run nínú tá Ànábì sallallahu alaihi wasallam tó sọ wa isbagul wudu fil makruhat òun ni ká máa jẹ́ nǹkan tó ti ká ní pé a máa jẹ́ kí àlọ́lá wa kó máa débi tó dé ibi tó yẹ kí àlọ́lá dé pàtàkì lọ ní àkíkò tó ṣe ká ní pé ẹ̀dá a máa hate kò lè tẹ́ wa lọ́rùn títí pé àlọ́lá náà ká mú ká ṣe bó sí yẹ tó ń pé tó bá dáwọn àkíkò kan ó lè jẹ́ ní òtútù ní nígbà tí afẹ́rẹ́ náà bá pọ̀ ní pé èèyàn ó tún fẹ́ máa sọ pé ọmọ yìí tútù ó níwọ̀n àkíkò tó mi yẹn fẹ́ máa jẹ́ ìnira fún ẹ yẹn oríire pípọ̀ ló tún máa rí lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó bá ti fẹ́ jẹ́ pé ìnira yẹn fẹ́ jẹ́ ìnira ńlá jẹ́ ká jẹ́ wọn yẹn kan tó ti ká ní pé a máa ṣàlọ́lá wa a máa mú dé ògóńgó gbogbo ibi tó yẹ kó mi dé nígbà tá a bá fẹ́ ṣàlá kí yẹn tún máa sọ pé bàbá ẹwẹ̀ ẹsẹ̀ yín bàbá ẹmi ò sí lẹ́yìn ẹsẹ̀ yín sẹ́ níbi tá a dé ibi tá a bá gbèsè ayé dé ìyá àlàlá yín ò tíì pé ẹ jẹ́ ká bá sí káà náà tún máa tún wò ẹni tó yẹ ká kó máa kọ́yàn ní nǹkan kó mọ̀ jẹ́ pé òun ni wọ́n tún máa kọ́ àlàláwa ẹ jẹ́ kó máa kálọ̀láwa ká máa ní ìfọ̀rabalẹ̀ ká fi ṣe mìíràn tó la fẹ́ gbé lọ́dọ̀ Ọlọ́run la fẹ́ fi kírun ká máa jẹ́ kí àlàláwa kó máa débi tí ó yẹ kó dé kómi kó tó gbogbo ààyè tó yẹ kí omi kó wà nínú ìgbésí ayé wa ẹ̀rí nísìn tó bá dà wọn àkíkò tó jẹ́ àkíkò tó tó yẹn ẹ mọ̀ pé oríire wa lọ́dọ̀ Ọlọ́run ọba yóò tó máa lékún tó ń pé àkíkò kan tó ti ká ní pé ẹ̀dá a máa sá fún tó tó bẹ́ẹ̀ ẹ̀dá a máa sá fún kó mi yí báyìí kó má ṣe kí ni kó má kàn wá bá a ṣe wá ń sá fún tá a tó ń lóhùn bẹ́ẹ̀ ni a fi máa rí àforíjì ìpèsè rẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. èyí yìí nígbàtí Ànábì dá èsì ọ̀rọ̀ fún Ọlọ́run débẹ̀ ẹni ó ní Ọlọ́run tó wá sọ fún òun pé summa fihim lẹ́yìn èyí tó sọ yìí nípa àwọn ìpèsè rẹ̀ èwo bẹ́ẹ̀ náà ló tún kù nínú àwọn ìpèsè rẹ̀ míì tó lè jẹ́ pé bọ́mọ èdè ènìyàn bá ti ń ṣe tí mùsùlùmí bá ti ń ṣe o a máa rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run qala an-nabiyyu sallallahu alayhi wa sallam
nínú àwọn nǹkan tá a tó fi rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run tàbí súnmọ́ Ọlọ́run tọ́lọ́run máa lò ń sábàbí tó fi máa ha àwọn ẹ̀ṣẹ̀ wa tó fi máa hákò torí ojoojúmọ́ náà láàárín nǹkan kan gbé kalẹ̀ láàfin kọ́ àwa lọ́hùn síwájú Ọlọ́run nínú nǹkan tọ́lọ́run kọ́ ṣùgbọ́n náà àwọn nǹkan tá a máa ṣe tọ́lọ́run máa lò ń sábàbí ẹ̀ tó fi máa ha àwọn ẹ̀ṣẹ̀ wa kó fún wa Ànábì yẹ kó yé wa pé it'amu ta'am kájẹ́ yẹn kan ká máa fúnyàn lóúnjẹ ìwọ náà ló mẹ́ntẹ́ bí ń pa ìwọ náà tún ní kó fún wọn lóúnjẹ ló tún fi ọ́bí sí yẹ̀yẹ́ la ilaha illallah Ànábì ní it'amu ta'am tó bá kò lọ́dọ̀ wa tá a bá rí ẹni tó ṣe ká ní pé ó ní díẹ̀ tóun náà fẹ́ jẹ ẹ jẹ́ ká bù fún àwọn mùsùlùmí bí tá a bá yé dédé tá a bá yé gẹ́dé lé ní oúnjẹ tẹ́lòmíì fẹ́ jẹ ajálẹ̀ ẹlòmíì ń gbé fún ẹlòmíì ń da oúnjẹ nù tẹ́bi ṣe ń pa àwọn nǹkan bì kan táwa bá yú ẹjẹ́ ká fẹ́lòmíì náà ká fún jẹ́ Ànábì ní nǹkan tá a fi ráfò ìjọ Ọlọ́run it'amu ta'am ká jẹ́ wọn yẹn ká máa fún wọn yẹn lóúnjẹ ká máa fún wọn yẹn àwọn ọmọ òrukàn ní àwọn ẹ̀gbọ́n wa ní àwọn àbúrò wa tó kù díẹ̀ káàtó táwa náà rí wípé ohun tí wọn máa rí jẹ tágbà bá wà lọ́dọ̀ wa ìrẹsì kan ní ẹgbà síbẹ̀ ẹ̀wà kan ní ẹgbà síbẹ̀ gààrí ní ẹgbà síbẹ̀ epo ní ẹgbà síbẹ̀ gbogbo ẹni tó bá ti ń nàka tó ti ń fún ní nǹkan tí ó ń jẹ ni lákìkò tí wọ́n bá ń jẹ yẹn tán bá tẹ gbàgbé àti àkíkò tán bá bù sérí iná tí wọ́n jẹ yẹn wọ́n sì máa tọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run mọ́ bọ̀lẹ́ ìgẹ̀ ẹ jẹ́ ká rántí ra wa Ànábì ní ká máa fúnra wa ní oúnjẹ pàtàkì yìí lọ ẹni tá a mọ̀ wípé ó bùkátà sí àwọn aláìní àwọn tí ò sí nǹkan kan tí wọ́n fẹ́ jẹ ẹ jẹ́ ká máa rántí wọn ká máa fún wọn ní ohun tí wọ́n máa jẹ àlejò tó dọ́dọ̀ wa àlejò tó wà ń lò tí ò sí nǹkan kan tí ó jẹ ká fún pálejò bọ́ wọ́dọ̀ wa ká má bèèrè pé ṣe jẹun la ilaha illallah àpòlù ẹ̀lẹ́lejò owó sì wà lọ́dọ̀ wa tá a lè fi fún lóúnjẹ ẹjá fún lóúnjẹ ká dáná oúnjẹ fún ẹ bu oúnjẹ síwájú àlejò kálejò náà kó jẹun kó fi ẹnu ìrìn àjò tó rìn ní kó fi bẹ Ọlọ́run sínú ìgbésí ayé fún wa lẹ́yìn náà Ànábì ní kíni walinul kalam ká jẹ́ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu mùsùlùmí kó jẹ́ ọ̀rọ̀ tó ṣe ká ní pé àwọn èèyàn máa ṣe àmínà lérè àwọn èèyàn máa bẹ Ọlọ́run wọ́n máa ní kọ́lọ́run kó gbá ohun lérí ohun tó sọ ni ọ̀rọ̀ dáadáa òun náà ni ó yẹ kó máa jáde lọ́dọ̀ mùsùlùmí ọ̀rọ̀ tó sọ báyìí tí yàn bá rántí báyìí tí ó sì gbóúnjẹ kalẹ̀ ọ̀rọ̀ tó sọ fún yàn tó bá rántí báyìí ní ó sì kẹkún mọ́lẹ̀ ọ̀rọ̀ tó sọ fún yàn tó ṣe ká ní pé tó bá ń lọ bì kan báyìí tó bá rántí ọ̀rọ̀ náà báyìí kò ní fi ìdùnnú fi débi tí ń lọ mọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí yìí gbé jáde ọ̀rọ̀ tó balẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó pu ẹbí ọ̀rọ̀ tí ó fọ́ àdúgbò ọ̀rọ̀ tí ó fọ́ mọ́sálásí ọ̀rọ̀ tí ó pín ọkọ pọ̀lú ìyàwó tó pín wọn sí méjì ọ̀rọ̀ tí ó da bàbá pọ̀lú ìyá tó dà wọ́n láàmú ọ̀rọ̀ tí ó tú gbogbo ilé mùsùlùmí yìí sọ́jà ìlẹ́nu Ànábì ní linul kalam ọ̀rọ̀ tó tutù ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ tí ó mú ìrọ̀rùn wá ọ̀rọ̀ náà ni kí mùsùlùmí kí kó máa sọ nígbàtí ọba wa àti Ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ ọ̀rọ̀ dáadáa tí ó jẹ́ kí ayé yìí lè tó lè dùn dáadáa tó bá ní ká máa sọ àyìn pé ká tó wá mọ́ wá wùwà dáadáa pẹ̀lú ọ̀rọ̀ wa hùn ẹ̀yìn pé èyí náà Islam wa gbọ́dọ̀ máa sí kíni ọ̀fẹ́ wa fẹ́ tá a bá ṣe ń sọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀ náà ní ká máa wùwà tó dáa tá a bá ti ní àníyàn dáadáa ká sì máa gbégbé sí àníyàn náà dáadáa bàbá ṣe ń sọ̀rọ̀ tó dùn bẹ́ẹ̀ náà ní ká máa wùwà tó dùn pé inú kan tí Islam wa tó wá fẹ́ ni Ànábì wa fẹ́ parí ẹ̀ fún wa Ànábì wa ní was-salatu bil-layli wan-nasu niyam káyè tó wá máa wá gbàyàn inú nǹkan táwọn màláíkà ń fẹ́ nìní ní àwọn ṣẹ́ dáadáa tí wọ́n kó tí wọ́n mọ sáré sọ̀tún tí wọ́n mọ aláǹpá ti ti ń pè èmi ní gbàṣẹ́ báyìí èmi ní kóṣẹ́ báyìí níṣẹ́ tó dùn nínú àwọn iṣẹ́ tó dùn táwọn màláíkà ń wá ní sámà òun náà ni ká máa dìde nínú àwọn òwú wa
kí a máa mú àwọn náfílà ká máa súnmọ́ Ọlọ́run pẹ̀lú òun kíkí wan nasu niyam ní àkíkò tí àwọn èèyàn ti sùn lọ. Àkíkò táwọn èèyàn ti sùn lọ ni ká máa múnú ẹ̀ káwa náà ká fi máa ṣe qiyamul layl ká máa dúó fún Ọlọ́run lóru lẹ́ni tí ó máa mú ìrun náfílà wá. Qala Allahu azza wa jal ó ní lẹ́yìn ìgbà tó ń wá fèsì tán Ànábì ní ìgbà tó ń wá fèsì tán Ọlọ́run wá sọ fún òun pé sal wà Ànábì béèrè fún bùkátà rẹ̀ lójú ohun náà ní gbogbo èyí báyìí béèrè fún bùkátà rẹ̀ inú ẹgbà wá míì Ànábì sallallahu alayhi wa sallam Ànábì wá bẹ̀ sí pé Ọlọ́run Ànábì ní Allahumma inni as'aluka fa'ila al-khayrat ohun tó ma tọrọ táwọn màláíkà ń wá yìí tí wọ́n ń wá àwọn ṣe dáadáa ni wọ́n Ọlọ́run mú ma tọ́ lọ́dọ̀ ẹ̀ ràn mí lọ́wọ́ kí mi náà kí lè fàyè ìfi ṣe dáadáa kí bí sóre. Jẹ́ pé Ànábì béèrè nípa àtìlẹ́yìn Ọlọ́run níbi oore ṣíṣe tó ń pé bí yàn bá ti rẹ́yà àti lè máa sóre oore yóò ṣe sábàbí tí wọ́n fi rí ohun tí ń jẹ́ àforíjì lọ́dọ̀ ọba wa. Ó sì tọ́ lọ́dọ̀ Ọlọ́run ohun tí ó ràn lọ́wọ́ ala iqamati awamirid-din àwọn nǹkan tó ṣe ká ní pé ní ó jẹ́ ká lè máa rí ohun tẹ́sí ní káṣe láṣẹ ká lè máa mú wá wal a'malis salihah ó tọ́ lọ́dọ̀ Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run kó bá wọn kó wọn lè máa rí ìwà dáadáa wò iṣẹ́ dáadáa wa tarkal munkarat ó tọ́ lọ́dọ̀ Ọlọ́run Ànábì tọ́ lọ́dọ̀ Ọlọ́run tó yẹ bẹ́ẹ̀ náà làwa náà ń gbẹnu àwọn náà ń kó sí Ànábì ìpè gbogbo nǹkan tí ó jẹ́ ká lè fi wà ohun tọ́lọ́run kọ̀ tá fi fílẹ̀ àbí Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ràn wá náà ṣe níbi gbólóhùn ni tá máa wí tá lè fi sin Ọlọ́run níbi ìwà tá máa wù tá ní fi sin Ọlọ́run ọba kí Ọlọ́run ọba kó fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn wà tí ó jẹ́ kí aráforíjì Ọlọ́run ọba kọ́lọ́run kó fún wa wa hubbal masakin àwọn aláìní tí máa ń bẹ lágbègbè wa tí wọ́n bá ní o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí Ànábì ní kọ́lọ́run fún wọn nífẹ̀ẹ́ àwọn aláìní kó wọn lè máa bí àbùkátà wa torí àwọn aláìní wọn ní nǹkan tí wọ́n fẹ́ fẹ́ ara ayé wọn fi máa wò títí bí kìí ṣe ń gbọ́ Ọlọ́run náà fi máa rántí Ọlọ́run náà máa pè ọkàn wọn ti gbọ́kàn wọn fún Ọlọ́run wàhálà òpípò sí fún wọn mọ́ tó ń kú wọn mọ̀ pé Ọlọ́run náà nìkan òun náà ló lè máa gbọ́ bùkátà wọn ti sọkàn wọn mọ́ Ọlọ́run tí àwọn bá wá nífẹ̀ẹ́ àwọn aláìní tó ń jókòó pọ̀ láwọn aláìní tó ń rántí àwọn aláìní ni ó ń pọkàn tiwọn náà ló padà sopọ̀ mọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ìpé wọn ò lè nífẹ̀ẹ́ èèyàn kankan jù bẹ́ẹ̀ lọ bí kìí ṣe pé ìfẹ́ Ọlọ́run tó ń rí lára àwọn tí òun ṣe dáadáa sí kí wọn wá nífẹ̀ẹ́ nítorí Ọlọ́run Ànábì tọrọ ẹ̀bẹ̀ torí òun náà ni gbòógì ìgbàgbọ́ tí àwa mùsùlùmí tí ó yẹ kí ká mójútó ká nífẹ̀ẹ́ gbogbo àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ ahlul iman àwọn tó bá jẹ́ ẹni ìgbàgbọ́ mùsùlùmí a sì nífẹ̀ẹ́ sí tí pọ̀ ọmọ ìyá rẹ ni wa ahli ta'atillah àwọn tó bá jẹ́ wọ́n tẹ̀lé tọ́lọ́hun tó bá rẹ̀ tí ń tẹ̀lé tọ́lọ́hun lẹ́nu níṣẹ́ ẹlòmí ò mọ̀ rẹ̀ tí ń tẹ̀lé súnà Ànábì báyìí yóò tún máa ṣe yẹ̀yẹ́ ọ̀rẹ́ ni tí ń sin Ọlọ́run ọ̀rẹ́ ni tí ń mójútó ohun tá Ànábì ní amójútó láti fún máa ṣe yẹ̀yẹ́ Ànábì ní kí mùsùlùmí kó máa tọ lọ́dọ̀ Ọlọ́run ìfẹ́ kí á nífẹ̀ẹ́ sí ẹni tó bá ń ṣe tọ́lọ́run ẹni tí ń jẹ́ pé Ọlọ́run tí ń sáré sí ohun tọ́lọ́run fẹ́ mùsùlùmí láti lè nífẹ̀ẹ́ ẹni kí a sì máa bẹ Ọlọ́run tó ń pè Ànábì bẹ Ọlọ́run pé gbogbo iṣẹ́ tí ó mú òun súnmọ́ Ọlọ́run ọba kí Ọlọ́run ọba kó fún òun kọ́lọ́run sì ṣàforíjì fún òun nípa àmàmàṣe àti èyí tí òun ọmọ láti ṣe kó wá fi ohun tí ń jẹ́ ìkẹ́ rẹ̀ kó fi rántí tòun ìpé ìkẹ́ kó yí òun ká tí ń jẹ́ ìkẹ́ tí ń jẹ́ ìkẹ́ ọba wa subhanahu wa ta'ala Ànábì bá àdúrà yìí ó má àdúrà yìí lọ títí Ànábì ní wa idha aradta fitnata fi qawm bí wọ́n Ọlọ́run tó bá ń fẹ́ àánú fáwọn ọjọ́ kan tó bá fẹ́ sọ ìyà kalẹ̀ fáwọn ọjọ́ kan jẹ́ kí Ọlọ́run ọba kó gbé wọn jìnnà fatawaffani ghayra maftun kò dáàbòbò mi gbé mi jìnnà sáwọn àyè yẹn kí má wà ní àwọn tó rí fìtínà wà Ọlọ́run kí má wà ní àwọn tó rí wàhálà wà Ọlọ́run kí má rí àwọn tó wà ní àwọn àánú
tí wọ́n máa ṣiṣẹ́ àánú tó ṣe gbá ní pé àánú Ọlọ́run náà ni wọ́n máa wà pẹ̀lú wa jẹ́ gbogbo ohun tó lè máa jẹ́ àánú àti ọ̀nà àánú àbí gbogbo ohun tó lè máa jẹ́ ìyà látọ̀dọ̀ Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ó tọ́ lọ́dọ̀ ọba rẹ̀ pé kí Ọlọ́run kó gbé òun jìnnà. Ànábì wa tún bá àdúrà lọ Ànábì wa ní wa as'aluka hubbak wọ́n bẹ̀ wọ́ Ọlọ́run bá kó fún mi ní ìfẹ́ wọ́ Ọlọ́run mùsùlùmí a máa tọ́ bí kọ́lọ́run kó lékún ìfẹ́ tó ń bẹ láàrin òun pẹ̀lú ọba rẹ̀. wa hubba man yuhibbuk gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ wọ́ Ọlọ́run ọba sèmi Ànábì lẹ́ni tó nífẹ̀ẹ́ wa. wa hubba amalin yuqarribu ila hubbik gbogbo iṣẹ́ tó jẹ́ kí ilé nífẹ̀ẹ́ wọ́ Ọlọ́run ọba gbogbo sẹ́bẹ̀ Ọlọ́run jẹ́ kí nífẹ̀ẹ́ sẹ́bẹ̀ láti lè ṣe tó ń gbà àwọn sẹ́kàn ń bẹ bí yẹn bá ti ń ṣe ìyẹn ò rí fẹ́ Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí yẹn ìwọ àwọn afẹ́ bẹ̀ wọ́n wà àwọn sẹ́bẹ̀ ni ṣètọ́nù ò lè fẹ́ fi àwọn èèyàn lẹ̀ láti gbé ká máa wá ṣe. Ànábì wa ń béèrè fún lọ́dọ̀ Ọlọ́run pé kó fi ìfẹ́ àwọn ṣẹ́ dáadáa kó fi sóhun lẹ́mìí kó wọn lè máa lékún níbi àwọn sẹ́yìn tó ń fi lè nífẹ̀ẹ́ Ọlọ́run. Kí a máa wá nífẹ̀ẹ́ sí iṣẹ́ tó jẹ́ ká máa súnmọ́ Ọlọ́run ọba a mọ̀ wípé yóò máa jẹ́ sábàbí tí ẹrú gangan tó fi súnmọ́ Ọlọ́run tó sì fi rí ohun tí ń jẹ́ ìfẹ́ Ọlọ́run. Summa qala Rasulullahi sallallahu alayhi wa sallam li ashabi lẹ́yìn tánàbí wa bẹ Ọlọ́run tán tó sì àwọn àdúrà tá a ṣe yìí Ànábì wa sọ fáwọn sàhábà rẹ̀ radiyallahu anhum kọ́lọ̀n bá ní yọ́nú sí wọn látòkèdélẹ̀ innaha haqqun ṣe rí ohun tó fà tí mo fi pẹ́hùn tí n fi tètè wá sí mọ́lá tí n tètè wá yọ sí yíyẹ yìí ohun tí mo rí hun àlá tí mo ní mo láhun innaha haqqun òdodo ní látọ̀dọ̀ Ọlọ́run torí àwọn náà ti mọ̀ wípé kí ni ó yàtọ̀ al-anbiya'i sidqun ohun táwọn ànábì Ọlọ́run bá lá ní àlá òdodo ní yóò gbọ́dọ̀ sí èméjì sí. Ànábì wa sọ fáwọn sàhábà pé òdodo ni mo rí o fadrusuha ẹgbọ́yé ẹgbọ́ gbogbo ohun tí mò ń sọ fún yìí báyìí tó fa sábàbí tí mo fi pẹ́ sí ẹ̀yìn tá a fi kírun lákìkò tá a kí sí yìí òdodo ní kẹ́ẹ̀sì kọ́mọ̀ nípa rẹ̀ kẹ́ẹ̀sì dáàbòbò kẹ́ẹ̀ṣọ́ kẹ́ mú síbi tó yẹ kẹ́ mú sínú ọkàn yín àti ńláka yìí gbogbo ohun tó wá níbi àwọn àṣẹ tí mo mú wá fún yín tọ́lọ́run kọ́ mi yìí ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí mo mú wá fún yín lálàyé nípa pé kí mùsùlùmí kó máa lọ sí jama kó máa lọ kírun lọ́kùnrin kí mùsùlùmí kó dáàbò bo ohun tí ń jàlọ àláì kó máa ṣe léyìí tó jàlọ lágídí kí mùsùlùmí tó bá kírun kó tó máa ní àkíkò tó fi máa retí ìrun míì mọ́sálásí kí mùsùlùmí kó jẹ́ nǹkan tí ó mọ̀ fún yàn lóúnjẹ kí mùsùlùmí kó jẹ́ nǹkan tó ti ká ní pé ní ó máa sọ̀rọ̀ gidi jáde kó wọ̀ lẹ́nu ọ̀rọ̀ tó dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí mùsùlùmí kó nífẹ̀ẹ́ àwọn tálíkà kí mùsùlùmí kó nífẹ̀ẹ́ oríire kí mùsùlùmí kó nífẹ̀ẹ́ àlejò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan dáadáa tí mo kà fún yìí o Ànábì ní ihfaduha ẹ dáàbò bo ẹ̀ṣọ́ ẹ jẹ́ kó wà pẹ̀lú yín gbogbo àdúrà tèmi Ànábì sallallahu alaihi wasallam tí mo mú wá fún yín ẹ̀yin náà mọ̀ nípa rẹ̀ kẹ́sì máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Summa ta'allamuha tẹ́ ẹ bá kọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin náà ẹ̀kọ́ yàn ẹ mọ̀ kẹ́ tó fi ṣàǹfààní fáwọn àyàn mímọ̀ tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá lò ó ní ó mọ̀ gẹ́ sábàbí tí ẹ fi mọ ohun tí ń jẹ́ àwọn ṣẹ́ dáadáa táwọn màláíkà ń wá ẹ fi mọ Ọlọ́run ọba ẹ fi mọ̀ pé àṣẹ iṣẹ́ oníran ni àwọn iṣẹ́ kan sì ń bẹ tó ṣe ká ní pé ó gbajúmọ̀ gidi lọ́dọ̀ àwọn màláíkà tó ṣe ká ní pé wọ́n fẹ́ káwa mùsùlùmí lórílẹ̀ ká máa ní àmójútó pẹ̀lú àwọn iṣẹ́ yìí ká sì máa ṣe ní ọlọ́kan òjọ̀kan. Nínú àwọn orí tá a nínú hadith yìí tí ń jẹ́ hadith Mu'adh ọmọ Jabal nípa ohun táwọn màláíkà ń fẹ́ ní sánmà tí wọ́n ń gbìyànjú
ń pé kí àwa mùsùlùmí ká lè ní àkólé kan sí ká máa ṣe. àyìn pé hadith yìí fi yé wa pé anabi sallallahu alayhi wa sallam orí ọba rẹ̀ ní ojú àlá ní ohun tó ṣe kádé pé anabi sallallahu alayhi wa sallam ó fi rinlẹ̀ fún àwọn sàhábà pé ògbé tó gbé òun lọ́hùn ó padà já sí ohun yìí báyìí ó mọ̀ ṣe sábàbí tí òun fi rí ọba tóun tí ọba tóun ó sì kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ yìí. anabi sàlàyé fáwọn sàhábà ridwanullahi alayhim. bákan náà àyínú hadith yìí pé ọlọ́run ọba ó ní àwọn ìròyìn rẹ̀, àwọn ìròyìn tá a bá gbọ́ níbi aqidatu ahli sunna wal jamaa, àwọn ìròyìn tá a bá fi lọ ti sára ọlọ́run, àwọn ìròyìn báyìí mùsùlùmí a máa gbà á gbọ́ gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run. duna al-kayfiyya àléwádìí nígbà wo ni wa tamthil àṣìlẹ̀ wé tira wa, àṣìlẹ̀ ti tahrif àlè yípo kó lójú ọ̀nà tó wà ká fi nǹkan àmì fi máa tún nǹkan àmì láyé àlè yípo. bákan náà wala ta'til àṣìlẹ̀ kọ̀ǹkọ̀ ọlọ́run ọba ó ṣe kíni kò ní ròyìn. ìpẹ́ ọlọ́run ọba ó ní ròyìn, ó sì náwọn orúkọ tó fi rinlẹ̀ fún ara rẹ̀ táwa náà á ní gbàgbọ́ sí, á sì fi máa rinlẹ̀ fún ọlọ́run ọba ẹgẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala. àrínú hadith yìí pé anabi sallallahu alayhi wa sallam inú ìṣesí rẹ̀ asábà tètè máa kí ìrun tí ń jẹ́ ìrun salatul fajr. òun ló fà á náà wọn sàhábà bí sọ pé anabi pẹ́ fún wọn, ó pẹ́ kó tó jáde sẹ́wọ̀n ní ìjọ náà. abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala, ohun tí ń jẹ́ ẹ̀sìn òdodo, ohun tí ń jẹ́ ìkọ́ṣẹ́ anabi sallallahu alayhi wa sallam níbi àkídà tí anabi gbé wá fún wa, àdìọ́kàn àwa mùsùlùmí, àti nípa gbogbo àwọn ìbádàt, àwọn ìjọsìn tí anabi pè wá sákìyèsí rẹ̀. kọ́lọ́run kó gbà wá láyé àti lè máa ṣe àwọn nǹkan tí anabi wá matrukat, àwọn nǹkan tí anabi ní káwa mùsùlùmí ká fílẹ̀ iṣẹ́ sìn. ọlọ́run ó bẹ̀ wá, òun anabi sallallahu alayhi wa sallam òun ò fẹ́ káwa mùsùlùmí káwa ń bẹ́ẹ̀, ó yẹ káwa mùsùlùmí ká gbọ́ ẹ̀sìn ọlọ́run yé, ká sì gbọ́ súnnà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ká gbọ́ yé, ká lè jìnnà sí. èyí báyìí òun náà ni ohun tí súnnà síbi ti ń sáré sí, pé kí àwa mùsùlùmí ká lè mọ àwọn nǹkan tó tọ́ bí a fẹ́ ṣe ní ẹ̀sìn wa, kó mọ̀ jẹ́ pé ohun ọlọ́run bẹ̀ wá ànímọ̀ nípa rẹ̀. ohun anabi sallallahu alayhi wa sallam ó fẹ́ fáwa mùsùlùmí ànímọ̀ nípa rẹ̀. òun náà ni súnnà ti fi ń kọ́ wa àwọn oníran àwọn àlàyé yìí báyìí àti àwọn ẹ̀kọ́ tó tọ́wọ̀n ẹ̀kọ́ fi ń kó wa fún wa. abẹ́ ọlọ́run ní ẹ̀kan sí kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn òdodo kó wá sí ìgbésí ayé wa, kí ọlọ́run ọba wa ọba oníkẹ́ ọba aláàánú ó lè fi hàn fi ṣe kò ń gẹ́rẹ́, ó lè fi ohun tí ń jẹ́ ẹ̀sìn òdodo fi ràn ní lọ́wọ́, kó mọ́ ṣe ràn wá ní lọ́wọ́ lórí gbogbo ìgbésí ayé wa ọlá àìkú méjì ọba wa. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الله أكبر الله أكبر الله أكبر.